avec Ovena, non rentier ou comme, Renikaya you come yase, et oui do maveria, ado wetari eto, ona ya ko na yekpe, obiano le wa ekpe, isabi wa na yo. Sari eto, ona ya ko na yekpe, obiano le wa ekpe, isabi wa na yo. Ami omo bore boni, ama weta gemu sekegbe. O amo manekun o to yele ono na sona se sono so. Ami omo bore boni, ama weta gemu sekegbe. Mete wa pon ori omo wele so. Undere ali legbone, agbon do rata uwura. Kateka to tun le ka meko se, ni bundo mo o mufe. Neno mufe no ki abu wanya, wani yiwinere we ra erie. Ọsí ọ̀rọ̀ ẹ̀wẹ̀ o, orí ọ̀rọ̀ ìjẹ́ra náà máa kíá. Sọ́kọ́sá náà mú kẹ́sẹ̀ ìjà, ẹ̀kí ẹ̀pẹ́ náà náà gbòòyè. Mẹ́nu wọ̀nyẹ́ súnmọ́ gẹ̀rẹ́, ògì ẹni ẹ̀ ń wọ̀ kí ẹ kéde rẹ̀. Ẹ̀bí ẹnu wẹ̀rẹ̀ kí ẹ náà ẹ̀wẹ̀, ẹ̀mẹ̀ mọ́ kí ẹ bẹ sẹ́rọ̀ rẹ̀ wù. Tí gbọ́rọ̀ rẹ̀ lè gbé, ǹdàrẹ̀ má kúrú rẹ̀ náà nyá ẹ̀. Ẹ̀rú ẹ̀wẹ̀ èèyàn náà ẹ̀ mọ̀ ọ́ ìsì pé ẹ̀wọ̀n àrò hàn. Boni matiani, no ye maya on salopwa. Kati ni riame, ura ye wewe. E wena ya lati o, e uyo menete. Wana zama ne kwa warani, dami amya woko yo bobo. Neti seti ave no tine, eri ama ponaje. Me bobo me ye beru dame makunu reme no nyae. E ruewe ya na e momo, izi eke. E waro
lele no. Emelare. Urume nanu eti lele o. Emelare. Ugba ore nanu eti lele no. Emelare. Ekinido nanu eti lele no. Emelare. E business me nanu eti lele o. Emelare. E guitar me nanu eti lele. Emelare. Sagbene eruni mena oni na megama no be mane no mo wo no ma ya osera me ogo fun agbona ugba riri ere ri ro aina ido kwale baba mi na we ni me pa ya konare no wi ron oni gbe kan na we ni me te ni ya tomo to sale ku me babi am osanera baba mu
ni na ton bodion eke no rieto waso na si ni na ko pepepe eruna na no nera da repio eruna na bio iye da repio era da na bio ane arere wa iwo iye da na bio iwe rere wa iwo akebe na nasi mi ukure sagwe iya o akewo na na ba begbere sago fe ya se o agbon mu re o agbon no yera na ki o ha o agbon mu re o agbon no yo na ki o ha o agbon mu re o agbon re so na ki o ye o agbon mu re o agbon ni yeso na ki o ye agbon na se na ki o si o agbon re so na ri na ito ọmọ ni mẹ́wàá èmi o ìní àwí ẹ̀yà bọ̀ rẹ́nẹ̀ ọ̀rọ̀ sí ẹ̀kẹ́ ìyàwó rẹ̀ ẹ̀tọ́ ìsà òun ọ̀kìn ayà mú ẹ̀ ọmọ ni mẹ́wàá èmi mà ìní àwí ẹ̀yà bímọ ọ̀rọ̀ sí ẹ̀kẹ́ ìyàwó rẹ̀ ẹ̀tọ́ ìsà ẹ̀gbẹ́ ọ̀nà mi ọ̀rọ̀ òun ayé Bàbá mu, ọ̀rọ̀ ẹnu bàbá mu, ọ̀rọ̀ àtẹnà sí kẹrẹ́nu bàbá mu. Ọmọ náà fẹ́ mi mẹ́wìí mẹ́ o bàbá mu. òsàlẹ̀ rọ̀rọ̀ Bàbá mu, àjìnà jìnà bàbá mu, abánu sí ẹ̀rẹ́nu mẹ́ta bàbá mu. bàbí àmọ́ Ọmọ náà fẹ́ mi mẹ́wìí mẹ́ o bàbá mu. òsàmúyí nà òbíje Sá bàbá. emani wate wẹ́wẹ́wẹ́ lélẹ̀ wọn àyàn náà òwe àyàjí yẹn wà mú bọ́ mí ẹ̀ bọ́ Yìí èmi ní àmì ẹ̀wọ̀. Ọmọ yẹn ní èmi rọ̀ pàwọ́. Ọmọ ní mo rí ọ́ dání. Ọmọ yẹn ní. Wọ́n bá sí ẹ̀rú mọ́ yèmí wẹ̀wù. ọmọ akérè ọ. ọ̀sàmẹ́kù mẹ́ bàbá mu ọ̀nà ọ̀nà fi ẹni rẹ̀ wíwẹ̀ bàbá mu. bàbá kú mẹ́ bàbá mu ọ̀nà ọ̀nà fi ẹni rẹ̀ wíwẹ̀ bàbá mu. ọ̀rọ̀ òwájú Bàbá mu, ọ̀rọ̀ ẹnu bàbá mu, ọ̀rọ̀ àtẹnà sí kẹrẹ́nu bàbá mu. bàbí Ọmọ àmọ́ náà fẹ́ mi bàbí mẹ́wìí mẹ́ o àmọ́. bàbá mu. Era heri bielene Ona weni lana emokina Iye heri bielene o Ona weni lana emokina Ere na kino gyo Ere kino se Awaso abo o Onyo mama eba evie emana patu eki ọpa ena eri anọrọ mẹtọ emana pa winiwini apa ni ena eri anọrọ mẹtọ mẹkáníìkì ọgbọfẹ mẹkáníìkì ètúrẹjà gbọfẹ tírẹdà a musician gbọfẹ musician o nagbalo yẹrẹ adomi ẹgbẹ. Màá yára bí èkì ọ̀pá àyùnàpá ní gbogbo yé ṣùgbọ́n ìwà ìlú ṣe sólélégbe o. Èmi àsùnúdà musician. Musician ọ̀kàwé wéwẹ́.
Yàrá rí mọ́tò. Ọ̀hà lè kọ̀nàkọ́nà. Ọ̀rẹ́ tẹ́ni ọ̀rẹ́ gbẹgbẹ́ lè kọ̀nàkọ́nà rí wa. Ọdún aládìí àbàdànà sẹ́ akéso wáyé. Wíyá ọ̀rẹ́ sọ́dá tòrò rí mọ́tò. Lórí ọ ibi rẹ̀ pé ká yeye ẹ̀kú ẹ̀. Sàmẹ́kù mẹ́ bàbá mu. Ọ̀nà ọ̀nà bí ẹni rẹ̀ wẹ̀lẹ̀ bàbá mu. Làákù mẹ́ bàbá mu. Ọ̀nà ọ̀nà bí ẹni rẹ̀ wẹ̀lẹ̀ bàbá mu.
wane yo boma da fere no memi karemi ya tama no na ma ami wane yo boma da fere no memi gbogbo ya kan Karemi ya tama no na ma gbogbo ya kan Karemi ya tama no na ma gbogbo ya kan Karemi ya tama no na ma ami wane yo boma da fere no memi karemi ya tama no na ma ami wane yo boma da fere no memi karemi ya tama no na ma ami wane yo boma da fere no memi da fere no la Mariana so yo popo otare o ami wane yo boma da fere no memi da fere no la Mariana so yo popo otare o ami wane yo boma da fere no memi da fere no le ke ni ye pe de ke gbere otare o ami wane yo boma da fere no memi karemi ya tama no na ma ami wane yo boma da fere no memi gbogbo ya kan Karemi ya tama no na ma gbogbo ya kan Karemi ya tama no na ma gbogbo ya kan Karemi ya tama no na ma ami wane yo boma da fere no memi karemi ya tama no na ma ami wane yo boma da fere no memi karemi ya tama no na ma ami wane yo boma da fere no memi usuhu asore ma fo mo papa no ma fo e ko mo da fe na fi egbe o ami o ma ne ri yo boma usuhu asore ma fo mo papa no ma fo e ko mo da fe na fi egbe ami o ma ne ri yo boma ọkẹ mi dáre àkàfẹ́ ẹ mọ bọ ẹfẹ náà yà òjì ọ̀tàní ẹ̀rọ̀fẹ́ ọmọ ẹ̀rẹ́ náà rí yàwé mi ẹ̀ ọ̀sánẹ́rọ̀ rẹ̀ yìí mi ọ́ lẹ́yìn kìtà mi kò fún mẹ́rẹ̀ nílẹ̀ ìyá náà mà náà gbé náà kí ayẹ̀rẹ̀ láfíà wí yẹn rẹ̀ ọ̀dàfẹ́ náà má yájí pẹ́ẹ́tà yẹ ṣe mọ́ tẹ̀ ọ̀làṣẹ́ tó yẹ rí ọmọ ẹ̀ ẹ̀mí ọmọ tiẹ̀ ọ̀dàfẹ́ náà má yájí wẹ́ ó dá wà mórí ọ̀nà ṣètò yẹ rí ọmọ ẹ̀ ẹ̀mí ọmọ tiẹ̀. Karemi ya tama no na ma ami wane yo bomo da fere no memi gbogbo ya kan Karemi ya tama no na ma gbogbo ya kan Karemi ya tama no na ma gbogbo ya kan Karemi ya tama no na ma ami wane yo boma da fere no memi Karemi ya tama no na ma ami wane yo bomo da fere no memi obo mere no ya no memi e pastor mere no ya no ami ene yo bomo so pe so no bo se oje e ko mi tame no ole me so na e no emi Mariana eme so ye se ti je no emi Mariana eme so ye se ti ja mi wese ọmọ na mo ko giri keke jana ese ti ru aro Karemi ya tama no na ma ami wane yo bomo da fere no memi gbogbo ya kan Karemi ya tama no na ma gbogbo ya kan Karemi ya tama no na ma gbogbo ya kan Karemi ya tama no na ma ami wane yo boma da fere no memi gbogbo ya kan Karemi ya tama no na ma gbogbo ya kan Karemi ya tama no na ma gbogbo ya kan Karemi ya tama no na ma ami wane yo boma da fere no memi
agbara mara ke na lare no to galare iyo yo mazozo ate mi no gba ono mo no rupi gbe ke wa so ade wo bo ewo eni kwana ni ami bi oda fe no ma emi na ti ere eni kwana ni ami bi oda fe no ma emi na ti abapa o egun me gbigbe o na ya me ka egbe na kero yo mazozo rupi gbeke vaso adewo bowo eni kwana ni ami bi oda fe no ma emi na ti ere eni kwana ni ami bi oda fe no ma emi na ti abapa o egun me gbigbe ona ya me ka egbe na kero yo mazozo na kero yo ma we mi no ma gba o na kero yo mazozo na kero yo ma ya emi ere pe no wi o bo ne pe winner. Ebi na mi aba kwa si, ota na si eri yo. Aba kwa negi yo yo. Iya na so radio e. Ota le nu wa mana ba okoto le ne ate ate na kero ya eri yo. Sister na gbote je barista. Omo to ka re bi setiri e wa e. Ebi na mi aba kwa si, sister na si eri yo. Aba kwa iya na so radio e oda menu wa mana gba okoto le ne ade agbe na kero ya eri yo oda na gbote ti e shama e troko ri ya wina eri no di wa pon si oda na si eri yo alagbo ni ri yo iya na so radio e oda menu wa mana gba okoto le ne ade agbe na kero ya eri yo lady ọmọ tó kàrẹ iṣẹ́ ti rí báyé iná ní ẹwà pọ̀ sí sísá náà sí lórí yóò alágbọ̀n ní rí yóò ìyẹn náà sọ̀rọ̀ àjọ ẹ̀ ọ̀tá mẹ́nu wà mọ́nà gbá ọkọ̀tọ̀ rẹ̀ ní adé ẹgbẹ̀ náà kẹ́rọ ya ẹyẹ rí o ẹgbẹ́ náà kẹ́rọ yọ̀ máa wọ ìrìn ọmọ gbà. ẹgbẹ́ náà kẹ́rọ yọ̀ máa sọ̀sọ̀ ẹgbẹ́ náà kẹ́rọ yọ̀ máa yá ẹgbẹ́ rẹ̀ pẹ̀lú òwe ìbọn ní èké. Sister no fe na mi elegbe ma ere ti me so wero a o na mu ya umudia iya mu umudia yeye so pa wa ege ke yobu wa ya ya we ni ti wa se o so pa nu wa o na no me ye ti yobo da yi awa gbon oregbe a be ewu wa ya e wa ege ke yobu wa yeye egun ma ke kun egbera fun egun ma egun eri ere kun egbe na no mo we egbe na iye ra kwa ami o ma ti e na ya ji no ase ma ge ba ti kin na ba we ko ki aye na me ke na wi yo no ma je ure ga gbon we o dara si bubu osono egbe egun ma ke kun egbe ra fun egun ma egun eri ere kun egbe na mo we egbe na iye ra kwa ami o ma ti e na ya ji no ase ma ge ba ti kin na ba we ko ki aye na me ke na wi yo no ma je ure ga gbon we o ẹgbẹ́ náà kẹ́rọ yọ̀ wọ́n wo ebi náà máa gbà ó. ẹgbẹ́ náà kẹ́rọ yọ̀ wọ́n sọ̀sọ̀ ẹgbẹ́ náà kẹ́rọ yọ̀ wọ́n yá ẹ̀mí rẹ̀ pẹ̀lú òwe ìbọn ní èké. ẹgbẹ́ náà kẹ́rọ yọ̀ wọ́n wo ebi náà máa gbà. ẹgbẹ́ náà kẹ́rọ yọ̀ wọ́n sọ̀sọ̀ ẹgbẹ́ náà kẹ́rọ yọ̀ wọ́n yá ẹ̀mí rẹ̀ pẹ̀lú òwe ìbọn ní èké. owó àwọn wọn gbọ́tọ̀ náà ẹ̀rọ lò oníro. bẹ́ẹ̀ni wàá mọ wọn gbọ́tọ̀ ní wọ́ọ̀nù ni ọmọ o. owó àwọn wọn gbọ́tọ̀ náà ẹ̀rọ lò oníro rẹ̀. bẹ́ẹ̀ni wàá mọ wọn
me oseme ki ai nu jeve wo era ni mo seme o nu ya para ebe we yefie nu ya pa ni baba to ya we ri o ya we ri o me osamu ja hele no gi iwo ya we ri o me egbe iwa me baba o Miss Patience, ato ayabon. Na mu giagbe. En je we wuje. Ayi za de ayabon na na yo wa o. Engineer Samudame, no ve Gwabadia. Ola we do ye ma. Ye jo ti eni re. O se no certain. Late Engineer Ozel Gwabadia no pariwo ro October 7, 2018 orí gbínà ló pẹ̀ wò àti àgbàríyàwó ṣẹlẹ̀
òkú isu yọbọ o. Pastor David Kobadia ọmọ náà ṣe àyè nálọ ẹgbẹ́ Kobadia yáfẹ́ náà fi ọmọ ní àwọ̀ o ó dá ó ṣe ti máa gbé òwú ìmọ̀ o. Wari amaja vete ni goje. Òwú ọjà òṣè. No pera mo se goja yome. Òpè ọba òtà lóbi ọ̀sàzúwà ọlọ́wọ́ èdè lẹ́wọ̀n yẹ̀rí yẹ̀rí rẹ̀ lẹ́ẹ̀pa Diamond ọ̀sàzúwà Adam kẹ́kẹ́ wíṣíyẹn iye ọ̀nà máa wọ̀ wá kọ́ lẹ́ẹ̀p Magdalene ọ̀sàzúwà. Gbogbo náà pẹ́rẹ́ mọ́ sá ọjà rí ọ̀rẹ́ àmì náà rọ̀ ọ̀wé náà rẹ̀ gbèrò gbogbo. Seki eke Dr. Awewe ní kó bá ṣe wà ọlọ́wọ́ ètò ló máa ṣiṣẹ́ ẹni rẹ̀ iye ọmọ máa wọ́n máa kọ́ late Madam Alice ọmọ Seki ọ̀wúyẹ ọ̀wọ́ inú ẹgbẹ̀rún kí n lálùbọ́dé o Awewe ní ráròkè ọ̀fẹ́ pé Awewe ẹnu rẹ̀ rí so. Waya mutiame lera me wo be berane waya na dori me bo mo ya weni ya suru yo ate mo yo waya wa wese keni so ne keni ma so ne waya wese o iyan bonu waya mu me iku wa so wa no pe bo wa wese o owo e mo wori amaja be keni goje owo ya oje no pera mo se Segeni ya yu ware orame
vision. Progress. Ọ̀fù àgbẹ̀ o. Ọ̀rọ̀ tọ́ra ká o, rè bàbá ẹsẹ̀ yó. Ọ̀rọ̀ tọ́nà ká, rè bàbá ẹsẹ̀ yó. Òyàrá rí ọ̀rẹ́ o, ìgbé vision club rẹ̀ rí o wá. Òyàrá àwùmẹ́ o, ìgbé vision club rẹ̀ rí o wá. Mẹ́sẹ̀ tí rámọ̀ máa bù wá, níyẹ̀rẹ́ sọ̀sọ̀ owó ẹ̀ tó. Mẹ́sẹ̀ tí rámọ̀ máa bù wá, níyẹ̀rẹ́ sọ̀sọ̀ owó ẹ̀ tó. Mẹ́sẹ̀ tí rámọ̀ máa bẹ̀ lù wájẹ níyẹ̀rẹ́ rálẹ̀ lòtún nífẹ̀ẹ́ níyọ̀ máa ṣe pé o. Ẹ̀dọ̀ sẹ̀rẹ̀ nìyà yóò wá rẹ̀. Ẹ̀dọ̀ sẹ̀rẹ̀ nìyà yóò wá rẹ̀. Vision club rẹ̀ rẹ̀ ní òtún náà wá o. Ẹ̀dọ̀ sẹ̀rẹ̀ nìyà yóò wá rẹ̀ ó rà mí. Ota mẹ́rẹ̀ ni bàbá o. Mr. Ota Liberty omi ó ṣàzúwà oníròmè wẹ́dọ̀ ó gbàrò múre pé mẹ́nu òyìnbó MD Suwa Ventures aka what we be President mẹ́rẹ̀ iná ó gbàrò múre pé ní báyọ̀ ní yékèní ẹ̀yìn dé. That's the president of Vision Club. Ìyá ròyìn bàbá mẹ̀káyọ̀ wọ́n sí wọn ni ní mọ̀rí èdèrè yé rẹ̀ tó. Mẹ̀káyọ̀ wọ́n sí wọn ni ní mọ̀nà mi pẹ̀lẹ́ mọ́ mi. Mẹ̀káyọ̀ wọ́n sí wọn ni anáyọ̀ rẹ̀ rẹ̀ tè gbé mu fún wa. Ó ta ṣàzúwà rẹ̀ ni bàbá yẹn bàbá rẹ̀ wẹ́rẹ́ mọ̀ rẹ̀ o. Mẹ́sẹ̀ tí rámù wọn bù wẹ̀ níyẹ̀rẹ́ sọ̀sọ̀ owó ẹ̀ tó. Mẹ́sẹ̀ tí rámù wọn bù wẹ̀ níyẹ̀rẹ́ rí ọjà owó ẹ̀ tó. Mẹ́sẹ̀ tí rámù wọn bẹ̀ lù ṣe níyẹ̀rẹ́ rálẹ̀ lòtún nífẹ̀ẹ́ níyọ̀ máa ṣe pé o. Sanobi Osazuwa ọ̀rọ̀ ìwé ìdólé wọn lè pọ́n ẹ̀gì àtàzọ́bà tàzẹ́ o ambassador ẹ̀dúnwù mẹ́rẹ̀ nira n'ogi ẹ̀dúnwù nira oníwó mẹ́wẹ̀ tó orí èyí gẹ̀tọ́nù gbàrò múre pé mẹ́nu òyìnbó home and away businessman ọ̀rọ̀ ìwé ìwé lè má lè pọ́n ẹ̀gì àtàzẹ́ comrade Lucky adéyàn n'obi pọ́n wọn. Ìyàrá rajo adéyànà kìíní o ẹ̀rẹ̀ ni mo ṣe mẹ́nu òyìnbó ambassador Chasegbe MD Chalisco Oil and Gas also the president Great Edo Parliament ọ̀tá mẹ́wẹ́ ní ìwẹ̀dọ̀ ẹ̀rẹ̀ ni mo ṣe ọ̀yọ̀ báyọ̀ mi yẹ kẹ́ni ẹ̀yìn dé o yàrá ọgẹ́lẹ́sẹ̀ ní ra mi Mr. Friday Edo Parliament ní bàbá aka Yellowman transporter vice president Vision Club Eranogi Edo sẹ̀rẹ̀ níyà yúwárẹ̀ Edo sẹ̀rẹ̀ níyà yúwárẹ̀ Vision Club rẹ̀ ní òtún náà wá. Edo sẹ̀rẹ̀ níyà yúwárẹ̀ ó rà mí. Mr. Iziegbe náà o Stephen Iziegbe ní bàbá o. Erike Motors Paper Dealer Secretary Vision Club Mr. Charity Mabo Charity Egato Onigome Wedo Mr. Lucky Osayuware Mege no Gingo Yarojo Baro Nuge Kweme no Igbo Mr. Lucky Osayuware Oboni Mose, community leader, Obage Newosa, treasurer Vision Club, Yaro Yogenigo, Charity Egatone Baba o, Yoba Yomi Yekeni Eyide, aka Small Baba, Tipa driver, speaker, Yaro Yogenigo, Victor Akpoguma Megenirame o, Ubaro Nuge Kwemen Oyibo. Transporter, that the Victor Akpoguma of Egbe Baba, PRO Vision Club, Mr. Matthew, Ewe Baba, Matthew ni mo se no general transporter, Agbasa Vision Club of Egbe Baba, Mr. Taju Mero, Taju Mero, that the Taju Bamidele, manager, Dublina Hotel and Suites, Lagos. Disciplinary officer of Eranogi. Edo sẹ̀rẹ̀ níyà yúwárẹ̀. Edo sẹ̀rẹ̀
come get as up as a devil. That the Friday was. Era ni mo seven okay me oh. Anyway, though that the Winston era no gay. Prince Winston. Egwa kun ere ni baba oh. Ara ni mo seven okay ni oh. Mr. Mode, it's outside. Era ni mo seven ogeni go. That the Mode is outside transporter, general manager, Fisher Club. All for Bera no gay. Mr. Ikena Ikeshuku transporter. I see you. I greet you, sir. Assistant manager. Mr. Friday Ojo Megane Baba Eke Oyegbewoye Oyo General of Wegbo Gabriel Samuel aka Agbawu Kwan Shema Ologbo Park Gabriel Neranogie Yoba Yomi Yeke ni Egite o Adazaba Dazevo Professor Susamoji Eranogi MD Professors Video Entertainment World International of Wegbe aka Just Nobody Except God Onu Emakata and Egbe Ohoe Maiki Onye Egbe o Ogo Doga Ka o Give up Wese yo Ogo Donaka Give up Wese yo Oya Gari Omewo Igbo Fisher Club in Ariowa Oya Gari Omewo Igbo Fisher Club in Ariowa Mesatiga mo mabuwa Niyega soso edo Mesatiga mo mabuwa Niyega rioja edo Mesatiga mo mabenu waje Niyebe gale lotu nipe niyo masegbe o Edo sege niya yuware Edo sege niya yuware Fisher Club ege notu nokwa Edo sege niya yuware orabe Professor Nomo Sawoji ọlọ́wọ́ ẹ̀dọ́ lẹ́wọ̀n rẹ̀ pọ́n ẹ̀gì ẹ̀ ọ̀tẹ́ ni ẹ̀yà yíó ọ̀tẹ́ ni ẹ̀yà rán Mr. Tony Camry Noga of Wegbe Baba MDT Cam Nigeria Enterprises Company of Wegbe Baba ọwọ́ àrí ẹ̀kùn àrí àwẹ̀ ọwọ́ lè rábíjé ọwọ́ àrí ẹ̀wẹ̀ àkí o ọlọ́wọ́ ẹ̀dọ́ lẹ́wọ̀n rẹ̀ pọ́n ẹ̀gì ẹ̀ ọ̀ọ́sà Easy Great aka Oracle of Wegbe Baba Ipomosa Megane Baba Igiemi Megane Rame o aka Ipowan Kokodila Mr. Samuel Osioziole Mr. Smart of Wegbe Baba Member Mr. Ipomosa Megane Ranogie Oyo Geva Megane Baba o Mr. Smart Member Fisher Club Avera Nogie Chief Doctor Saboye Zion Agbola aka Izobo Bada 1 of Wegbera Nogie Wato CO Charity Home Organization Adosege ni ya yuwere Adosege ni ya yuwere Fisher Club ege no tunokwa Mr. Matthew Amayo UK base Era ni mo seven ogeni o Matthew Amayo Oni go me wendo Baro nu egbe yo bayo mi yeke ni ide o Mr. Jolly Egwasaki Member Egwasaki na mo Era ni mo seven ogeni o Engineer Sadola Obaretin Era ni mo si Ọ̀rọ̀ tó kẹ́kẹ́ o kí wà pọ̀ ẹsẹ̀ yó ọ̀rọ̀ tó náà ká kí wà pọ̀ ẹsẹ̀ yó Oyàrá rí ọ̀rẹ́ o Igbe Fisher Club ìrẹ́rí o wá Oyàrá rí ọ̀rẹ́ o Igbe Fisher Club ìrẹ́rí o wá Mẹ́sẹ̀ tí gámù máa bù wá níyẹ̀rá sọ̀sọ̀ owó ẹ̀tọ́ Mẹ́sẹ̀ tí gámù máa bù wá níyẹ̀rá rí ọjà owó ẹ̀tọ́ Mẹ́sẹ̀ tí gámù máa bẹ̀ lù wáyé níyẹ̀bẹ̀rẹ̀ lè lò tún níbẹ̀ níyọ̀ máa ṣègbè o Adosege ni ya yuware Adosege ni ya yuware Fisher Club mege
ọ̀fọ̀ ẹ̀gbẹ́ ògè níwó. Osaiware nira tàbí lọ́kì Osaiware ọ̀nàwẹ̀rẹ̀ yẹn máa lè kún ẹ̀gẹ̀. His Royal Highness Stephen Emadonyi the Enoge of Obage Nevosa community. Kẹ́kẹ́ Adazoba Dazebo Mr. Uyi Igebo Shama Obage Nevosa community. Abẹ́rẹ́ ni mo ṣe ní yáyọ̀ wárí ọba yọ mi yékè ní yẹ́yìí dé o. Ṣáìtì ẹ̀kọ́tọ̀ ọ̀nàwó ilé máa lè kún ìhúrò ògì àdàzẹ́. Mr. Roland Egberame leader Isakagbo community. Egberame ní ẹ̀rọ lògì onígbò ni mo ṣe wù yàrá ajórè. Ẹ̀rọ ni mo ṣe rìn lókè níwó wàwẹ́ ṣe o. Up future Progress. up future Progress. future Progress. ọ̀fùwàgbé. Smarterare ọ̀nàwó ètò lẹ́wọ̀n ìpọ́n ìwúrò ẹ̀jọ̀ tí yẹn ní ní ewé mọ̀ ẹ́ kàkà bọ́. Mr. Bright ìráre UK based businessman ọ̀wọ́ tó atọ́ bàbá òwúrọ̀ káwé yìí. Wàwá ṣe o wàwá ṣe o wàwá ṣe ẹ̀dọ́sẹ̀rẹ̀ nìyà yúwárẹ̀ ẹ̀dọ́sẹ̀rẹ̀ nìyà yúwárẹ̀ future club ẹ̀rẹ̀ ni mo ṣe. Sẹ́wẹ̀ arúgbó parí èmi nọ̀rẹ̀ ni ẹ̀. Ìwé kẹwàá ni dé. Ẹ̀yin náà wé ìwé fún nílé kí ọ̀tún ọba dàsẹ́ ní kó bá dọ̀lẹ̀ dojì. Yàgò ọmọ ọ̀rọ̀ tí ọmọ ẹgbẹ́ náírà lókì. Omi ọmọ rẹ̀ pẹ́ oníwó mi ń wẹ̀ dé. Ẹ̀wọ̀n ní ká money making machine. Adàsẹ́ náà ti gbé mú. Oníwó mi ń wẹ̀ tó. Adàsẹ́ náà yà ó gbọ́ wọn ẹ̀. Ẹ̀rọ ni mo ṣe rìn ẹ̀rí wọn o. Àmọ́ ọjọ́ nira ọ̀fọ̀ ẹgbẹ́ o. Yàrá ẹlẹ́sẹ̀ ni mo ṣe rìn ẹ̀rí wọn. Mr. Idemudia Imuwa CEO Adi Motors Nigeria Limited Chairman Great Odumame Club. Ukparo onuge gbẹ̀mẹ̀ ní òyìnbó. Onu na yàrá ẹ̀rọ lọ́pàá má gẹ̀dọ̀ lọ́jọ́ o. Onu na yàrá ẹ̀rọ ọmọ gẹ̀dọ̀ lọ́jọ́. Ukparo onuge gbẹ̀mẹ̀ ní òyìnbó. Ẹ̀rẹ́ ta sẹ́nigbó yóò yọ mi yé kènìgẹ́dẹ́. Ẹ wá sí wọn ni ọmọ yìí ẹ̀ dẹ̀ yé rẹ̀ tó. Mẹ̀ká yẹ wá sí wọn ni ní màná mi ẹ̀ pẹ̀lẹ́ mọ́ mi. Mẹ̀ká yẹ wá sí wọn ni aná yóò rí ẹ̀mẹ̀ tẹ̀ gbé mu fún wa. Arẹ́wọ̀n ni yóò máa tẹ́ gbé náà ìyẹn máa ẹ̀ rè mí rè change. Arẹ́wọ̀n ni yóò máa tẹ́ gbé ní ìyẹn máa ẹ̀ rọ̀ fúwé rí ẹ̀. Adimọ́tò sì mẹ́rẹ̀ ni bàbá ìyẹn bàbá ẹ̀ rẹ̀ wẹ́rẹ́ mọ́rẹ́ o. Mẹ́sẹ̀ tí rẹ̀ mọ̀ máa bù wẹ̀ níṣẹ́ ká sọ̀sọ̀ owó ẹ̀ tó. Mẹ́sẹ̀ tí rẹ̀ mọ̀ máa bù wẹ̀ níṣẹ́ ká yóò ṣàgó ẹ̀ tó. Mẹ́sẹ̀ tí rẹ̀ mọ̀ máa bẹ̀ nù wẹ̀jẹ̀ níyẹ̀ bẹ̀ alẹ́ lò tún nífẹ̀ẹ́ níyọ̀ máa ṣe tó. Ẹ̀dọ́sẹ̀rẹ̀ ní ìṣàjú wẹ̀rẹ̀. Ẹ̀dọ́sẹ̀rẹ̀ ní ìyáàlú wẹ̀rẹ̀ orí mú wá ẹ̀mẹ́rẹ̀ ni mo ṣe. Adimọ́tò sinawó tó lẹ́wọ̀n ní pọ́n ìjà tàzọ́ bá tàzẹ́ wò. Honorable Comrade George Osagede ni mo ṣe ìrànà òkè ìyárojó George Osagede mẹ́rin ni bàbá o. Ọlọ́wọ́ ilé máa lè pọ́n ẹ̀gẹ̀ iṣẹ́ níṣe Miss Caro ọmọsùwà níṣe gọ̀dmọ́tà rẹ̀ ọwọ́ tó fọ ẹgbẹ́ òye lókè aka Mama Police Dr. Jolly n'oge nira pàrọ̀ n'oge gbẹ̀mẹ̀ n'oyibo Adàsẹ̀ ní tẹ̀gbẹ́ mú onígbò mi wẹ̀ tó Jolly rẹ̀ nira rẹ̀ òwẹ́ sí ra rẹ̀ Dr. Jolly ọmọ Osagi bàbá ní orosúnbọ̀lẹ̀ ọ̀fọ̀ ẹgbẹ́ rẹ̀ n'oge abíyá ọdún nira ọ̀rọ̀ ọ̀hìn o ọ̀dọ́sàwé mẹ́rin ní bàbá aka Dr. Abela Vice Chairman Great Odumame Club ọ̀fọ̀ ẹgbẹ́ o yóò dùn máa wẹ̀ ní rọ́wọ́ kẹ́nẹ́rì sí ọ̀fọ̀ ẹgbẹ́ o ìnà ọ̀rọ̀ yìí màkìyàn gbọ́ ẹgbẹ́ o. Adinera ọ̀nàwé níyẹ̀rẹ̀ fún igi òtún àdàsẹ́ Mr. Morgan Eyosu MD Destiny Royal Hotel 145 Benin Aunshi Road
kẹ́kẹ́ ọ̀wọ̀ kan ní mọ̀sẹ̀ Miss Promise ẹ̀yọ̀ sú ọ̀fọ̀ ẹ̀gbọ́ iye n'oge ọ̀sẹ̀dẹ̀ kí wà mẹ́rẹ̀ ní mọ̀sẹ̀ dàsẹ̀ nẹ́tì gbé mú onírọ̀ mẹ́wẹ̀dọ́ ọ̀sẹ̀dẹ̀ kí wà mẹ́ o yọba yọrí yẹkẹ nìyẹn ìdè yàrá bàbá o Adékúnlé ní mọ̀sẹ̀ rẹ̀ nìyẹn n'oge traditional doctor Adékúnlé adàsẹ̀ nẹ́tì gbé mú náà uwẹ́sẹ̀ ẹ̀dọ́sẹ̀rẹ̀ ni yáyú wẹ̀rẹ̀ ẹ̀dọ́sẹ̀rẹ̀ ni yáyú wẹ̀rẹ̀ àríyàn mọ̀ ní mọ́gùn mẹ́tẹ̀rẹ̀ tó ẹ̀dọ́sẹ̀rẹ̀ ni yáyú wẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀. Pa ọ̀sẹ̀ makina Eyeruwa, one of Arizona. Professor Simewi Yarorajo, Semakina, Erani Mose, Mama Ebuka, one of Napoli. Ajalose, Opagwoni Mose, Nije Noki, Professor Siwedo, Yebuka Nije, Madame Uri Nije, Oyokun Jaye, Onigode Pepana Yarorajo. Ọjọ́lọ́sẹ̀ níṣe òwì níṣe rẹ̀ o wẹ́sẹ̀jẹ̀ wẹ́sẹ̀ o ẹ̀dọ́sẹ̀rẹ̀ níyà yóò wẹ̀rẹ̀ ẹ̀dọ́sẹ̀rẹ̀ níyà yóò wẹ̀rẹ̀ òwì rẹ̀ níṣe rẹ̀ o ẹ̀dọ́sẹ̀rẹ̀ níyà yóò wẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀. Ultimate stars Orobida Street Junction ṣàṣà mọ́ mi ọ̀fọ̀ ẹgbẹ́ o. Ultimate nare ni mo se Gbaro nuge pere no ipo Idole wa de pon jata zoba da zero Friday Lagos noga Ona we dole ma Ki o sowo kiyen ni Miss Ameze aka Unstoppable one of UK Ameze nare ni je no ki Gbaro nuge pere o bayo mi yeke ni heritage Edosu Inoga, Canada, Toronto based businessman of Wegbe. Iyobo Megene Baba o. Mr. Iyobo Imadagbe. Yokarele of Oko Community. CEO Iyobo Farms of Wegbe. Dr. Agbapman Eranogi. Erani Mose Eranogi enigo. Olitani Mose Eranogi. Uwase o. Fwegbe baba Ugbade kan ni mo se na ene ranoke Dr. Ugbade kan Haba healing of Fwegbe Prosasi wedo Ugbade kan oge ni go of Fwegbe Daddy okay Sokman aka Oge One Love Adazenete gbemu no of Fwegbe Adazenete gbemu Oniro me wedo Ara ni mo se na oge ni go Daddy I almost obey. Off Wegbe Ranogi. I almost obey no genigo. What up, Baba? Daddy Peter. What the hell is Ranogi? Father of all children, aka Mr. P. Only time I wedo. Daddy Mr. P. I doesn't take them off Wegbe. It's a guanogi. Mr. Roland. Nagbaye aka Bobby One material kọrin sopọn wẹsẹ o nàìjíríà wẹ ọmọ ẹwọsàyà tó wà mú wà tọ bàbá bọrí ayé ẹ yẹ tí mi àmì ìṣèlú mẹ. Daddy Randy Sarabo aka Dr. Randy ọfọ ẹgbẹ bàbá adazẹnẹtì gbẹmú. Daddy Victor Igbenedion aka Stone Eranoge Prince Kelly Osazuwa the Ojuwana Yefere one of Benin Adazenete Gbemu Oniwo Wedo Daddy Dixon Okoro aka Baba Atete one 3 wise men of Ugbeoko of Eranoge Adazenete Gbemu Daddy Lucky Igbenofia aka Woman Squad Egbe no 20 kere Awenu ewe no gbera ne baba Awenu wa ari emi kiyan Ofu egbe Ranoge Yale baba pa o
Festus Imegenera n'oge. Na the Festus Osage of Egbe Baba, father of all children. Adazeneya ọgbọ́n ayé. Mr. John Omasha. Abẹ́rẹ́ ni mo ṣe ní ayé pé nù. Ẹ̀fà sọmọnú wà rẹ̀. Oníwọ̀rẹ̀ wẹ̀dọ̀. Ẹ̀fà sọmọnú wà. Aka Popori wà. Ọbìrì èmi o. Smart erare rẹ̀ o. Erare ni mo ṣe. Òkè ló ṣe rẹ̀. Ẹ̀rẹ̀ ni mo ṣe rẹ̀ nẹ́rì wẹ̀. Aka Papa Wala. Adazeneya ọgbọ́n ayé o. Eru wàlà n'oge. Asugbe oko asuwanoko ageruwala. Okay now. Mr. Nosa Osaji Ogiolose of Egbe Baba. Winston Gbini Jesu mebo era ni mo se ren oge yin o. Mr. Winston Gbini Jesu. Egbe. Okay now. Ovia Baba no ro wa no bua. Ovi Gbini ovia nigo. Onigo wedo paro nu gegbe ren oyibo. We se yobo nu ri eme o. Ari apare ovira wiye maniga ni. Mr. Winston, iti ẹni mo se na oge ni go, aka Ajẹpọ 1. Winston ni mo se na oge ni o, ijore naga ìyàgbé. Fàfà bọ̀bọ̀, Daddy Oscar, obi ẹ̀gbọ́n rẹ̀ ni go. Oscar lè ra mi, pàrọ̀ nùgẹ̀gbẹ̀ rẹ̀ òyìnbó obi ẹ̀gbọ́n náà kì í. Òpàṣẹ mọ́tà mẹ́rẹ̀ ni mo se, Adazẹ nẹ́tì ń gbé mú. Open Adazẹ o, obi ẹsẹ̀ mọ́tà. Onugegbe na oyibo. Mr. Charles Egwavon of Egbe Iyarojo Kenigo. Mr. Lucky Omonuwa Iyarojo. Idi Obaseki Megene Baba o. Mr. Terry Eyorobo of Wagbe Omenuwa Yako Yegbe Kiani. Wa se gbe ah. Mr. Pinocchio Pino Bobo Victor Uwadia Megene Rare o. Mr. Victor Wadia of Egbe. Adosere ni ya yuware. Adosere ni ya yuware. Abi yomo ni magun atebe to. Adosere ni ya yuware ora mi. Ita ina we iwana. Otan o okere o imos wa pe ni wajo. Mr. Omobude no ginigo Okunra. Apex Club Presido of Egbe. Ona we ni ve that way. Efasien Egbe oko Mr. Imafidon Akembo Apex Club Vice President. Wato wawese. Of wado wawese o ni wo wado. Adosere ni ya yuware. Adosere ni ya yuware. Abi yoma ni magun edebedo. Adosere ni ya yuware ora mi. Ni ya yuware o. Adosere